gbajúmọ̀ òṣèré tíátà yorùbá ní Yomi Fabiyi òun náà mà ti sọ̀rọ̀ lórí ìròyìn tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí lórí bí wọ́n ṣe fẹ̀sùn kàn gbajúmọ̀ òṣèrébìnrin ní alájà Lizzy Anjorin wípé ó lọ jalè nínú ọjà Dùmọ̀tà tó wà ní Lagos Island ní ìpínlẹ̀ Èkó tí ìyàbọ̀ Yomi Fabiyi sì jẹ́ kó di mọ̀ wípé èèyàn dáadáa, èèyàn gidi, onínúure àti ẹni tó máa ń ṣàánú púpọ̀ òní Lizzy Anjorin nítorí pé òun mọ̀ dáadáa. Ẹ rántí wípé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 5 oṣù kejì tá a wà yìí ìní ariwo gba àgbòrò nígbà tí wọ́n ní Lizzy Anjorin ó lọ ja olè nínú ọjà Dùmọ̀tà tó wà ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí Lizzy Anjorin ti jáde tó ti sọ̀rọ̀ wípé àwọn kan ló fẹ́ gba orúkọ òun jẹ́ nítorí pé òun kò jalè tàbí lu jìbìtì kankan. ṣá o nígbà tóun náà sọ̀rọ̀, Yomi Fabiyi ó lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀. Ọkùnrin náà ní obìnrin takuntakun tó mú ìra ṣiṣẹ́ kọjá sísọ tí kìí fẹ́ ìranù tó sì máa ń ṣàánú àwọn ọmọ èèyàn òní ní Lizzy Anjorin o. Ó ní òun máa ń kẹ́kọ̀ọ́ lára Lizzy Anjorin púpọ̀ nítorí pé ó jẹ́ ẹnìkan tó múra sí iṣẹ́ tí kìí wojú èèyàn láti fún un lówó, tó sì ní ìwà kan tóun wá fẹ́ràn jù lára Lizzy Anjorin ni pé ó máa ń ṣàánú púpọ̀. Ó ní ó lè yọ ẹyin ojú ẹ̀ kó fi ṣàánú, tó sì ní ọ̀pọ̀ àwọn iṣẹ́ àánú ńláńlá tí ọmọbìnrin eégún náà máa ń ṣe ìní ọ̀pọ̀ èèyàn kì í gbọ́ nítorí pé kì í gbé sí orí ẹ̀rọ ayélujára. Ní báyìí Yomi Fabiyi ti jáde ó ti gbèjà akẹgbẹ́ èèyàn Lizzy Anjorin. Bẹ́ẹ̀ ló jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kì í ṣe olè tàbí oníjìbìtì tí àwọn kan tí wọ́n fẹ́ máa fi ẹ̀sùn ẹ̀ kàn lórí ẹ̀rọ ayélujára ní àsìkò tí a wà yìí.